pé ojú ẹ̀dá ó ní wọ́n máa ṣẹ́tù tán bá dé lu wọn màá ní òkè mo ní ká lọ sí station ká lọ gba affidavit ká lọ gba police report wá ká dẹ̀ spray fún mi pé superior ló wá yọ ojú èèyàn nínú ilé tẹ̀yìn mẹ́ta dẹ̀ sùn síbẹ̀ torí wọ́n yọ ojú ẹ̀ wọ́n yọ àwọn ẹ̀ nígbà tí mo rí. step outside then spirit wo ló wá wọlé tó wá láì jálẹ̀ kú láì yẹ kí tó lọ yọ ojú ọmọ. olùkọ́ ti lọ́dọ̀ àwọn àárọ̀ ìjẹta mo ṣe fẹ́ máa jáde mo fẹ́ lọ ṣe mọ́tò ni náà dá mi ló pé ọmọ kan kú nílé ìyá òjò ewé wà ní òkè kí n wá lọ bẹ̀ kí n ṣáájú ìyá àtọmọ màtí mo máa débẹ̀ náà sọ fún mi pé lára àwọn fámìlì Ìgbò tó lu ọmọ yẹn gan lọ sọ pé ó ní wọ́n mà ti yọ ojú ọmọ tán gbé sílé lálẹ́ àná sàráyè tí náà ọmọ yẹn kú náà ni wọ́n gbé sílé pé wọ́n ti yọ ojú ẹ̀ lọ màá ní wọ́n yọ ojú ẹ̀ lọ mo ní kí ló fà á màá ní ká lọ pe ẹ̀gbọ́n ọmọ yẹn wá kán wá sílẹ̀kùn bẹ́ẹ̀ kí n wo èyí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n yẹn dé bọ̀dọ̀ bí ó ní wọn ò lè sílẹ̀kùn ó ní àfi táwọn fámìlì bá dé mo ní òkè mo wá dúró síbí ìbá táwọn fámìlì wọn dẹ̀ máa dé ẹ̀pẹ̀lẹ́ òmu kí wọ́n mo ṣáájú wọn wọn ní kán sílẹ̀kùn lé yẹn kán jẹ́ kí n wo ọmọ tó kù yẹn mo ní mo gbọ́ sọ́sẹ́ yẹn kan pé wọ́n ti yọ ojú ẹ̀ wọ́n ní òótọ́ ni wọ́n ní bọ̀tí wọ́n ní kí jọ́ kí jẹ́ kán gbé kán lọ sí wọn ní rárá pé mi ò ní gbà pé kán jẹ́ kí n rí bàtí tán dáhùn so gbogbo wọn á kóra wọn pọ̀ wọn á bẹ̀ sí ń bẹ̀ mí pé kí jọ́ kí jẹ́ kán gbé pé wọn lọ sí mo ní tá bá gbé òkú ọmọ yìí délé mo ní kí ní á béèrè lọ́wọ́ yín pé ojú ẹ̀dá ó ní wọ́n máa ṣẹ́tù tán bá dé lu wọn màá ní òkè mo ní ká lọ sí station ká lọ gba affidavit ká lọ gba police report wá ká dẹ̀ spray fún mi pé superior ló wá yọ ojú èèyàn nínú ilé tẹ̀yìn mẹ́ta dẹ̀ sùn síbẹ̀ so wọ́n ní òkè wọ́n ní wọ́n bọ̀ mo ní ká gbàwé sí láti court affidavit ká dẹ̀ gba police report wá fún mi ká tó wá gbé torí wọ́n yọ ojú ẹ̀ wọ́n yọ àwọn ẹ̀ nígbà tí mo rí wọ́n ní òkè bọ́n ṣe lọ nìyẹn ìgbà tí wọ́n retí wọ́n ti dá nǹkan bíi 3 mo ṣe wá lọ sẹ́sàn náà tí mo lọ rìpọ́ọ̀tù wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ládùúgbò sọ àwọn ọlọ́pàá dẹ̀ tẹ̀lé mi wá síbí ẹni tí kí ilé wà lọ́wọ́ ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni pé ṣé wọ́n ṣílẹ̀ kó níwọ̀n òṣì báwo ni ṣe wá yọjú lọ ó ní àwọn mẹ́ta náà sùn síbẹ̀ o ọlọ́pàá ẹmu kan lè bókú wọ́n ṣe bókú lọ láti ìjẹta nìyẹn ẹ̀gbẹ́ nǹkan tó ní kọ́kọ́rọ́ wà lọ́wọ́ yẹn wọ́n wá sọ ó ní èkútélé pọ̀ síbí oníbọ̀yà èkútélé yẹn ló jẹ́ wọ́n wá ní èkútélé mọ́ níṣẹ́ èkútélé ló ń yọ ojú tó ń jẹ àwọn mo ní mi ò bọ́ rí. Okay, from hospital. Is it that very day? Yes, sir. The same day he died? Yes, sir. After complaining of the leg to the hospital, from hospital to the church. What's the name of that church? You never get to the church, sir. Yes, how you now know, say, your boy don't die? You are not innocent. How you can't know? How many of you inside that Marwa? I was told that you are inside Marwa. Hello? Hello? You are with me. How many of you inside Marwa? 3. Who are this? Is it your husband? Okay. Madam was there. Okay. Okay. Then what now? You don't bring it to. Why can't you take it to mortuary? Okay. You are from which town? Ebonyi State. All right. What of the father? The father don't die. Okay. Then who can remove the eyes? Because do you know that there's no eyes there? I just feel Just hearing it. As your son's eyes dey, now he dey like that. no, That's not how your it's complete for body. Who can now remove the tongue? You know, say they don't remove the tongue. They remove the access. Yes. They remove the tongue, they remove the eyes. Wait, madam. Who can remove them? We don't know. Where do you sleep? In the night?
Your sister house. You okay? You put them only inside. Inside the. There's people inside the room. Outside the passage. They're not inside. All right. Thank you. Let's go. Tí mo bá lè pé wọ́n ló lọ orí fídíò lọ gbá bọ́ọ̀lù ó fẹsẹ̀ rọ́ tí mo gbọ́n bẹ̀ nìyẹn. Ó tó dàbọ̀ pé wọ́n kù yẹn. Ìgbà tó fẹsẹ̀ rọ ló wá rẹ̀ kó lè fún. Ó ìṣeré káàkiri mi wo information tí mo bá tọ́ra tó wà lé wọn ló ìṣeré káàkiri wọn ní táwọn pàfin kan sẹ́sẹ̀ wọn nígbà tí ìyá wa gbé lé wọn ló gbé lọ hospital kan wọn ní kò dé hospital yẹn tó ti wá ń give up kò dẹ̀ lójú bí 3 hours 4 hours tí a ti rí pàtàkì ara ẹ̀ mọ́. mi ò mọ ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ èmi ò gbà tó ṣẹlẹ̀ mi ò mọ nǹkan kan tán òkú ọmọ ló dédé gbédé tó sọ pé ọmọ òun ti kú bẹ́ẹ̀ mọ̀ báyọ̀ lọ sí hospital kan rí pé hospital yẹn èmi ò gbà tó lọ sí hospital. Nígbà tí àwọn mọ̀lẹ́bí tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ìgbà tán sọ̀rọ̀ kí ni wọ́n sọ pé ó yọjú ọmọ yẹn gan jẹ. wọ́n ní bàbá ẹ ṣe wọ́n ní ojú àyàn ẹgbẹ́ kan rí wọ́n ní báyà àwọn ẹgbẹ́ yẹn ló wá yọ́ lóru màá ní mi ò gbọ́rù yẹn rí ojú gbogbo èèyàn láti ṣọ́ bí kì í ṣojú èmi nìkan bá a ṣe péjọ ẹ náà làwọn ló ṣe péjọ màá ní mi ò gbọ́ yẹn rí mo ní mi ò lè bá du òkú wọn bọ̀tí mo ní ká lọ gbà ó wá ní station police report pẹ̀lú affidavit ká tó wá gbé títí di ìrọ̀lẹ́ tí mo fi lọ ẹ̀mí ò rí wọn mọ́. Ìjẹ́rú nǹkan báyẹn tiẹ̀ ti ṣẹlẹ̀ báyìí rí nínú ilé. Àwa ẹ̀kọ́ ti rírí bẹ́ẹ̀ ti rírí gbogbo ní kété bí i àdíjọ́ mo ti dé bẹ́ẹ̀ mẹ́sùn kankan kan ṣẹlẹ̀ lulẹ̀ mi rí kò sí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ rí. Àgbà kan rẹ̀ àwọn ọlọ́pàá ti kó wọn wá síbí báyìí wọ́n ti sọ fọ́lọ́pàá pé Èkútélé ló dojú ẹ̀ kò sí mẹ́sẹ̀ Èkútélé lulẹ̀ mi. But information tẹ̀ mí ń gbọ́ ni pé àrìndòru náà rìn bí wọ́n á gba ẹgbẹ́ bí wọlé wọ́n á gba bí wọlé ẹnìkan tó rí wọn lọ́jọ́ tó rẹ̀ ń ṣẹlẹ̀ gan ó ní ìgbà tó dàkan bí wà lórí tó ń wá tọ̀ ó ní ọ̀rọ̀ mẹ́ta ẹ̀rí lèmi wà lẹ́yìn lèmi táǹgbà bẹ̀ ó ní tó bá jẹ́ bobìnrin ní ó ní àṣàpàdé oníbìlà fún òun jókùnrin òun dẹ̀ lọ ti tọ̀ ó ní òru wọn bá ṣe rìn so wọn ní wọn àwọn ará àdúgbò ń sọ pé bá ṣe ń rìn káàkiri lóru nìyẹn.